mo lè fọwọ́ sọ̀yà pọ́mọṣẹ́ mi ní Ṣẹ̀fíù jẹ́ Àlàó Adéfújì Kàndòsù Saheed Òṣùpá ọmọ lòun náà jẹ́. Alangere o, Alangere lẹ́tọ̀. Kí ni microphone mi ṣe látijọ́ Sunday di Wednesday lọ́wọ́ bẹ́sẹ̀ ní kí wọ́n tó rí gbà lọ́wọ́ ẹ̀. Ìgbà tẹ́mi wá Kánò Paso ni ó yá máìkì lọ́wọ́ ti tèmi. Wọ́n yá máìkì mi fún ó fi kọrin. Ìgbà tí wọ́n dẹ̀ dájá alẹ́ ti jáde wọ́n gbé máìkì lọ. Kò dẹ̀ dá padà. Mo yẹ Ramoni ò sí ní ọ̀mí nídìí Fuji o. Kàbàkà ó yẹ kó back padà kó lọ rò dáadáa. Ọ̀gá ẹ̀ ni mo jẹ́ ní Fuji. Mo ti bẹ̀rẹ̀ láti 77. Àwọn onífújì tó ń pera wọn lórí Fuji nísìnyẹn. Ìgbà tí Fuji dé onídùúró ni wọ́n bá o. Wọ́n bá Fuji gbà tá à ń jókòó. Èmi jókòó kọ Fuji o. Bí àwọn alápàlà ṣe ń jókòó yẹn la gbogbo olórin ṣe ń jókòó bá yẹn àtàwọn oníjùjù. Alangere lẹ́tọ̀. Ètò kan ní. Kókórúkọ mẹ́rin pọ̀. Ẹkúnkún mẹ́niyẹn ní. Mi gẹ́mú yẹ Ramoni. Ọ̀gá ni mo jẹ́ nínú onífújì o. Ọ̀gá ni mo jẹ́ nínú onífújì. Olórin tó bá ń kọrin láti 77 títí dàsìkò táwa yìí o. Gbogbo ẹni tó bá wà lẹ́yìn. Àwọn ni sàbẹ́. 77 tí mo ti kúrò tí mo ti kó lẹ́yìn Àyìnlá yẹn gbà lórúkọ mi ti dàlú ìrú gan gbẹ̀wò. Torí fọ́ọ̀mù tí mo fi bẹ̀rẹ̀ orin yẹn kò sí onífújì kankan tó dálẹ̀ lẹ́gbàá. Ikú mẹ́rin láyé ni ọ́. Ikú mẹ́rin ni ṣúgà ní. Ètò kan tó lórúkọ mẹ́rin. Alangere lẹ́tọ̀. Orúkọ mi ni Abdulrahman Adétúnjí Ahmed tí gbogbo èèyàn mọ̀ sí Kẹ́muyẹ Ramoni. Mo ti bá gbà kí n tó ìbà Olúwa o, akẹ́kọ̀ọ́ ṣe wá látẹnu Muhammadu. Mo ti ṣe ìbà èèyàn kí n tó ṣèbà Olúwa o, akẹ́kọ̀ọ́ ṣe wá látẹnu Muhammadu. Ọ̀yájú ajá ló ń bẹ̀kùn lérí nígbó, ọ̀yájú ajá ló ń bẹ̀kùn lérí nígbó. Ẹrù wá ṣeéṣe kájá fa àrùngbọ̀n ẹkùn, ẹrù wá ṣeéṣe kájá fa àrùngbọ̀n ẹkùn. Fingers cannot equal ẹ̀mí àgbọ̀, fingers cannot equal ẹ̀mí àgbọ̀. Ìka wa ò dọ́gba ajúra wa bó jẹ́ ti kápéde, ìka wa ò dọ́gba ajúra wa bó jẹ́ ti kápéde. Olórí lólórí ẹgbàdé bẹ́ẹ̀ ni tó tọ́ sí, olórí lólórí ẹgbàdé bẹ́ẹ̀ ni tó tọ́ sí. Gìrìgìrì orin ẹ bá gbé wá ẹ ò jìyà, gìràgìrà orin ẹ bá gbé wá ẹ ò jìyà. Àwa la lè gbórin kó yànjú pátá, àwa la lè gbórin kó yànjú. Olórin tó bá fọwọ́ sọ̀yà lójú àgbà mi ló máa bómi lọ. Gìràgìrà wà láàrin àwọn ọmọ olórin yẹn tó pọ̀. Wọ́n máa ń fẹ́ ṣe bí ẹni pé àwọn wà nílé. Wọ́n bá ṣe é sí wa, a kàn máa jẹ́ kó yé wọn ni pé ìdí bàbá lọ́mọ ti bókó. Àwọn kan náà wà lẹ́gbàá náà, àwọn kan náà wà lẹ́kọ̀ọ́ náà tí wọ́n mọ bó ṣe jẹ́. Àwọn kankan orúkọ làwọn kankan gbọ́. Wọ́n máa fojú wò pé ẹni yìí bó bá tiẹ̀ ṣe kinní náà àwa lè jù lọ. Nígbà tí gbogbo orú àwọn oríṣiríṣi àwọn olórin kan sọ pé àwọn tí ń bẹ̀rẹ̀ eré láti 84, àwọn tí ń bẹ̀rẹ̀ eré láti 83, àwọn tí ń bẹ̀rẹ̀ eré láti 79. Ṣé mọ̀? But wọn mọ bó ṣe jẹ́, wọn mọ bó ṣe ń lọ. Kẹ́muyẹ Ramoni dẹ̀ ti don tey out pẹ́. Kẹ́muyẹ Ramoni ò sí ní ọ̀mí nídìí Fuji o. Kàbàkà ó yẹ kó back padà kó lọ rò dáadáa ó rántí mọ́. Ọ̀gá ẹ̀ ni mo jẹ́ ní Fuji. Mo ti bẹ̀rẹ̀ láti 77 tí mo ti dá dúró gangan tó ti bọ́ start tí mo dẹ̀ ti wá ń ta gan. Wọ́n bá mi on ground ni o, àpàlà lámọ̀ wọ́n sí. Kò bá mi nú àpàlà. Lóòótọ́ ni àwọn èèyàn máa wò pé alápàlà ni nítorí pé alápàlà ni mo bá ṣeré. That is ọ̀gá mi Àyìnlá Ọmọwúrà. Mo join Àyìnlá Ọmọwúrà 1973. Mo dẹ̀ kúrò lẹ́yìn 1977. But kí n tó kúrò lẹ́yìn 77 yẹn láti 75 mo ti tún padà jíwèrè torí mo ti jíwèrè rí ní 1969, 1970. Mo ti kọ́kọ́ jíwèrè. But nígbà tí mo ti wá di pé mo ti ń dàgbà tí mo ti tún mingle pẹ̀lú àwọn èèyàn, mo ti wò pé wéré yẹn eré bí kinní ni mo kàn jùlẹ̀ ni. Nígbà mo wá dẹ́yìn Àyìnlá padà tí mo dẹ́yìn Àyìnlá yẹn wá di 1975. First time àwẹ̀ yẹn ni mo bẹ̀rẹ̀ wéré padà tí mo bẹ̀rẹ̀ sí ní jí. Mo tún ẹ̀ẹ̀mejì mo jí wéré yẹn nínú 75. Àkọ́kọ́ jí inú àwẹ̀ ó lọ àṣekọjá. Àwa tún jí nígbà léyà. Ní ìwà ọ̀gá mi ò sì ń lé ni kò sì ń lé ńgbà yẹn ó ti lọ Mẹ́kà.
ló tún fún mi ní opportunity láti tún jí wéré yẹn nígbà àléyà. So mo ṣe wá ti rí i pé ó ti tún wá ń rise, mo ṣe continue nìyẹn. 1976 mo tún jí bẹ́ẹ̀ náà. 76 yẹn ni mo wá jí last tí mo bẹ̀rẹ̀ tí mo gbogbo gbà yẹn most of àwọn olórin tí wọ́n ń pa àwọn onífújì tó ń pera àwọn onífújì nísìnyẹn orí ìlú ìgbà tí fújì dé onídùúró ni wọ́n bá o wọ́n bá fújì nígbà tá à ń jókòó èmi jókòó kọ fújì o bí àwọn alápàlà ṣe ń jókòó yẹn la gbogbo olórin ṣe ń jókòó bá yẹn àtàwọn oníjùjù àwọn Sunny ló kọ́kọ́ dìde gbà o láàrin olórin tó kọ́kọ́ dìde tó ń dìde lórí stage gbogbo olórin tó kù ń jókòó ni but ìgbà tó di fújì náà máa kọpí ẹ̀ fújì ṣẹ̀ṣẹ̀ kọpí ẹ̀ bóyá bí late 78 79 so ìgbà yẹn làwọn kan join fújì táwọn náà sọ pé ọ̀gá ni wọn but bóyá kíní yẹn Ọlọ́run wá fi kíní yẹn rú lójú ni o I don't know tó fi sọ pé àpàrà la mọ̀ wọ́n sí lọ́dọ̀ Àyìnlá Ọmọwúrà bọ̀ pé à ń ṣe fújì wọ́n bá mi on ground. ọ̀gá ẹ̀ Ṣẹ̀fín Àwòfẹ́ àwọn tá a jọ jẹ́ Sàwáwù nìyẹn èmi ti kó nù àpàlà láti 76 yẹn mo ti kúrò nù ẹ̀ mo ti ń kọ fújì so mo lè kọ fújì láti 77 78 àwọn Àlàbí Minister àwọn tá a jọ jẹ́ Sàwáwù nìyẹn Sẹ̀mí Àkànjì àwọn tá a jọ jẹ́ Sàwáwù nìyẹn nínú fújì o torí láti ìgbà yẹn náà la dẹ̀ ti ń bọ̀ bẹ́ẹ̀ meanwhile 77 tí mo ti kúrò tí mo ti kó lẹ́yìn Àyìnlá yẹn gbà lórúkọ mi ti dàlú ìrú gan gbẹ̀wò torí fọ́ọ̀mù tí mo fi bẹ̀rẹ̀ orin yẹn kò sí onífújì kankan tó dálẹ̀ lẹ́gbàá ìyẹn ni mo ti sọ nù láfíìmù kan tó kọjá mo la fújì lójú lẹ́gbàá gbogbo ẹnu ni mo fi sọ nítorí pé èmi ni mo kọ́kọ́ dá jump fún fújì lẹ̀ àwọn tí wọ́n máa ń ṣe jump gbáyà àwọn bíi Adé King Adé West àwọn oníjùjù ni wọ́n dẹ̀ ní base tó ní kálukú wọ́n ti ń ṣeré but nígbà tẹ́mi bẹ̀rẹ̀ yẹn wá pé ẹgbẹ́ fújì náà lè bàbá má nǹkan lè kun Adésànyà ẹ̀gbọ́n Màṣẹ ni ọmọ bàbá kan náà jọ ni wọ́n but wọn kì í ṣọmọ ìyá àwọn ni wọ́n handle nígbà yẹn ìgbà yẹn lọ dá Mọ́kọ́lá Hotel that was 1977 ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ jump tó di gbogbo máa fi jump yẹn láàrin oṣù mẹ́ta ó ti ń pull crowd gan táwọn èèyàn ti ń wá bẹ́ẹ̀ àwọn onífújì náà ṣẹ̀ṣẹ̀ wà ń lajú pé káwọn náà máa lọ ṣe jump káàkiri Màṣẹ náà kọ́pì mi débẹ̀ àwọn ọ̀gá wa kan wà Àyìnlá Omega àwọn náà wọn tí máa wọn ṣe jump gbá yẹn but ọ̀gá wa ni wọ́n àwọn náà bẹ̀rẹ̀ jump ní Ìkìjà nígbà tí wọ́n ti rí tèmi ti bẹ̀rẹ̀ oníkálukú wá dúró lábàáyé káàkiri but lábẹ́òkúta orúkọ mi rìn ilẹ̀ gan nítorí orúkọ tèmi gbé kúrò lẹ́yìn Àyìnlá Ọmọwúrà yẹn láwọn èèyàn ti mọ̀ mí mọ̀ ló jẹ́ kórúkọ yẹn pariwo. Aláǹgéré lètò ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. Yẹra mọ́ ní òsínìọ̀ mi nídìí fújì o. òun náà mọ̀ ipe ọ̀gá wọn ni mo jẹ́ nínú fújì ó mọ̀ ọ̀gá wọn ni mo jẹ́ kí a fẹ́ fi kún un ó mọ̀ pé gbogbo ìgbà tí orúkọ ń flow gan yẹn ìgbà tóun náà bẹ̀rẹ̀ eré ní controversy ṣe wà láàrin òun àti Isi Wonder. orúkọ tó bá wọn ni à ń jẹ́ lẹ́yìn odi. the first Isi Kabaka gbogbo Isi Kabaka tó kù ẹ̀yìn mi ni wọ́n ti jáde. kílé tí o mọ̀ túmọ̀ Kabaka yẹn kó tó máa jẹ. Kabaka has been existing. I start music in 1969 orin wéré. 69 nígbà wo nìyẹn 69 báwo I'm 64 years old. 64 yes 1960 kò lè sọ pé òun tù mí lọ a máa wà ní 8th grade. torí around that 79 80 ní Isi Wonder náà bẹ̀rẹ̀ eré tiẹ̀ mo rántí ìjọ́ kan mo fẹ́ lọ sí Ìkirè mo fẹ́ lọ play so mo dẹ̀ ní play lẹ́yìn ìgbà yẹn tí èsì wà lókè igun ya mo fẹ́ lọ play ní Ìkirè mo wá play ọ̀sán bẹ́ẹ̀ òun wá fẹ́ play alẹ́ ó ti wá kó iṣẹ́ dé ó set instrument bí n pé mo ti mọ̀ lẹ́yìn Sẹ̀mí Àkànjì ọ̀gá ẹ̀ tó wá ó fẹ́ play bí ẹran ní bàbá àmọ́ tí ẹ̀ dá màá tètè review màá rí wọ́n fi take excuse láti tètè ya dànù torí irinṣẹ́ yẹn mọ̀ káyé kò ju ayé ìsìn tó jẹ́ pé a máa gba irinṣẹ́ kan sí Abẹ́òkúta a máa gba irinṣẹ́ kan sí Ìkirè tá ń lọ
sẹ́wọ́ bíbá yìí náà ìrìnṣẹ́ tá a bá lò ní bíbá yìí la máa lò nígbà ojú nǹkan bíi 6:37 mo kàn close ni àwọn yẹn bá ní mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé mo ní play ní Ìkirè o ọ̀nà mi jìn o so ayé ìgbà yẹn ọ̀nà dẹ̀ máa ń bí sí gan so ẹ jẹ́ kí n máa lọ gbà tí eléyìí tẹ́ ti dé ẹ jẹ́ kó n máa ṣeré fún yín lọ ìyẹn sì wọ́n dà bàbá ẹgbà bí mi ṣe take off nìyẹn nígbà mo máa fi di 80-81 Kabaka náà jáde alẹ́ bọ̀bọ̀ kan náà wà ẹ̀hán pé Jamiu àwọn èèyàn ṣàpọ̀ àgọ́ kan yẹn onífújì pọ̀ mbẹ́ dáadáa gan Jamiu yẹn jáde Kabaka yìí náà jáde Easy Wonder náà jáde bọ̀bọ̀ kan wà ní òkè ẹ̀fọ̀n ṣàjẹ́ wọ́n ń pè yẹn ní Kashi Emperor Kashi yẹn náà jáde bọ̀bọ̀ kan náà tún wà ní àdátán wọ́n ń pè ní Jálówàsírì yẹn náà jáde Jálówàsírì yẹn ẹsẹ̀ ń dùn arọ́ ni ọmọ gbòòrò jẹ yẹn ń ta ìwé ọ̀la jẹ̀fí ò ti dé gbogbo ìgbà tí mò ń wí ṣẹ̀wọ̀rọ̀ 70 ni mo ránṣọ yìí 79 wọ 80 jẹ̀fí ò ti dé gbà yẹn so ìgbà tá a wá bẹ́ẹ̀ tá à ń ṣe àwọn nǹkan yẹn lọ bẹ́ẹ̀ àwọn tèmi kan wá wà nílé Haúsá wá ń dà mí láàmú pé kí n wá wọ́n wá ní èmi tó yẹ kó máa ń bí sí tí n bá ti bẹ̀rẹ̀ lè rí látijọ́ Wednesday ó dàrọ̀ Monday kí n tó wọlé ọmọ ní òkè máa wá nígbà tó lọ́ máa wá ṣe é nǹkan kan wá ṣẹlẹ̀ l'Abẹ́òkúta that was early 83 ọba Lípẹ̀dé wá sanction ìgboro pé wọ́n gbọ́dọ̀ play any music kódà wọ́n gbọ́dọ̀ play orin lórí rédíò àmọ́ nǹkan tó ń fẹ́ ṣe ń gbà yẹn so eré lẹ́yìn àwàdà ni àkọ́kọ́ wo ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ káwọn dẹ̀ ń lọ bí oṣù kan àwọn tí wọ́n ń pè mí láti ilẹ̀ Haúsá yẹn bẹ́ẹ̀ mi kan ṣe tẹ bọ́tìnì yẹn mo lẹ̀ mọ́lẹ̀ Haúsá ni alẹ́ 83 yẹn bíi February èmi bá travel mo lọ lu ọ̀sẹ̀ méjì ní Haúsá mo padà wá nígbà tí wọ́n wá padà dé a rí pé wọ́n gbà tí wàá dánmẹ́ Àtúndé náà kí nìyẹn ṣì ń exist lọ́bẹ̀ mo máa ṣe wá pera wa àwọn bọ́ọ̀sì yẹn pé ẹ wá o nǹkan yóò dàbí pé kí ní ilẹ̀ Haúsá yẹn la ṣe máa lọ tẹ̀ màsí nígbà tó ń bá parí gbogbo rògbòdìyàn tó ń ṣe ní Abẹ́òkúta yìí a máa bọ̀ lé o ó ṣe máa tó bí July báwa kan ṣe lọ nìyẹn ìgbà tá a wá lọ yẹn mo wá lọ lo oṣù kan àti ọ̀sẹ̀ kan oṣù kan àti ọ̀sẹ̀ kan láti 1983 oṣù kan àti ọ̀sẹ̀ kan ni mo fi ra coaster bọ̀ dídé tá a dé báyìí báwọn ní Fújì ṣe rí Kẹ́múyẹ nìyẹn coaster kẹ̀ ìgbà olóko l'Abẹ́òkúta náà tó ti ṣe kíní kan ní most of them wọn náà ṣe bẹ̀rẹ̀ ní yà lọ Easy Kabaka náà lọ Easy Wonder lọ Sẹ̀mí Àkànjí àjọ lọ nígbà kan náà nígbà tí yóò di 83/84 díyà gbé táàsì dé pé ká máa san olórin á máa san 200 naira onípatí á máa san 400 naira ó di 600 níwà gbogbo eléré ńgbà yẹn èlò là ń bá lówó play eléré tó bá gbowó jù ló ń gba 300. Also mo kó part of my instrument fún ní Kano yẹn ọtí ń gba wàhálà dé ó kàn yá dànù díẹ̀ ní máìkì méjì sọnù máìkì tí mo fún gangan tó fi vocal ó sọnù. àbẹ mi wá Kano Paso òun ni ó yá máìkì lọ́wọ́ ti tèmi wọ́n yá máìkì mi fún ó fi kọrin ìgbà tí wọ́n dẹ̀ dájá alẹ́ ti jáde wọ́n gbé máìkì lọ kò dẹ̀ dá padà ó mú lọ mo dẹ̀ wà pé kí n tiẹ̀ wà bá ń gbà tí mo lọ tọ́lọ́run ní kí n wá sèkò pé kan aláì àwọn ọmọ ẹ fi máìkì tí mo yá ẹyin lẹ̀ tó fi kọrin o pé àwọn bọ́ọ̀lù tí mo bá ń bẹ̀ wọ́n jẹ́ kí n rí. ẹni ayé bá pa ẹni dára yóò pa tí òkú ọmọ aráyé o náà máa ń pè lọ́kùnrin o ìyẹn ti dájú. ìgbórí ajá tó lọ fún fẹ́ lọ bẹ̀kùn tó lọ wẹ́ ní kúnra àfihé wọn dájú pé èmi Kẹ́múyẹ Rámọ́nì ọ̀gá ni mo jẹ́ nínú òní Fújì o ọ̀gá ni mo jẹ́ nínú òní Fújì olórin tó bá ń kọrin láti 77 títí dàsìkò táwa yìí o gbogbo ẹni tó bá wà lẹ́yìn àwọn ní sàbẹ Ànábì Kẹ́múyẹ Rámọ́nì inú olórin ìlú Ẹgbàmọ̀lì Ìṣàbí o wọ́n pọ̀ lọ́jà múrata tí mi ò tiẹ̀ rántí anybody mọ bí wọ́n ṣe pọ̀ tó gan-an mo lè fọwọ́ sọ̀yà pọ́mọṣẹ́ mi ní Ṣẹ̀fíù jẹ́ Àlàó Adéfújì Kàndòsù Saheed Òṣùpá mo lè pọ́nmọ́ lòun náà jẹ́ ṣùgbọ́n ṣé mo pa àjọ gbé Èkó lòun wà
tómi lè sọ gbà tó ti bẹ̀rẹ̀ orin torí ìkan wà nísìn Ramoni èjì rẹ̀ náà ń pè Kaduna nìyẹn wà ó ń kọrin bíi Barrister àjọ wà lẹ́gbàá ni kó tó lọ. nọ́mbà mi ni 08035816800 08035816800. Ẹ̀mí ọtí dé o agbẹ́dẹ́gbẹ́yọ ọ̀gá nínú olórin tí mo bá ń pèdè ẹ máa rò pé mo kàn ń kọrin lásán èdè mi dẹ̀ ní ìtumọ̀ gan-an. ayọyẹ ẹ má pa kádàrá mi dàsábùrú o torí pé orí tí mo gbèrú mo ti fi lági mo ti tún fi lọ́pẹ́ at the end of the day àdórí ọlá ní ìgbẹ̀yìn o. tí àwọn Ìjàyè bá máa kíra wọn wọ́n á ní Kúrúnmí Àjàdí Ìkó Kúrúnmí tí kúnmọ́ lóorun ológun ló ń kúnmọ́ lóorun Jáwé Jégbò báwo làwọn Ìjàyè ṣe wá ń kíra wa. níbi odò Àràkàngá tó wà ní ọ̀nà Ọ̀pẹ́jì ibẹ̀ ni ogun yẹn ká Lúwàájì Mékàyí àti àwọn ọmọ Ìjàyè tí wọ́n ń bọ̀ lógun yẹn ká wọn mọ́. ọ̀ríjínà Ìjàyè ni Òbíríntì òun náà ní àwọn ẹmẹ̀wà tiẹ̀ tí wọ́n jọ rìn nínú àwọn olóyè tí wọ́n jọ rìn nígbà náà ó ní